ọjọ́bọ̀ ń lò ní ire gbogbo ni ó máa bọ̀ lọ́dẹ nìkan kan wa o àmì ìròyìn fẹ́lifẹ́li ló dé sí ojú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV lónìí ti ṣe ọjọ́ Thursday ọjọ́bọ̀ ọjọ́ kejìdínlọ́gbọ̀n nínú oṣù kẹsàn-án ọdún 2023 Fúnmi Adélúgà ni oníròyìn síwájú kẹ́ ẹ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ ẹ jẹ́ ká dé òkè lọ́hùn-ún à ń darí padà bọ̀. ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. ẹ káàbọ̀ padà ìròyìn Fẹ́lifẹ́lí ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. àwọn ọmọ ẹgbẹ́ Yorùbá èyí tí ò ní ṣe pẹ̀lú ètò òṣèlú tí wọ́n pè ní Afenifere o àwọn mà ni wọ́n ti bẹnu àtẹ́ lù ìgbésẹ̀ àti ìwà tí olórí orílẹ̀-èdè yìí tẹ́lẹ̀ rí olóyè Olusegun Obasanjo tí wọ́n wò nílùú Ìṣẹ́yìn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ níbi tí Obasanjo tó ti pa á láṣẹ fún àwọn kábíyèsí orí adé gbogbo wípé kí wọ́n dìde kí wọ́n jókòó níbi ayẹyẹ kan èyí tó wáyé èyí tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé èyí tó jẹ́ ipò òun ló gba àlejò àwọn kábíyèsí ọ̀hún lásìkò tó ń ṣí àwọn òpópónà kan nílùú Ìṣẹ́yìn èyí tó wáyé nínú oṣù èyí tá a wà yìí. ní báyìí àwọn ọmọ ẹgbẹ́ Afẹ́nifẹ́re ni wọ́n ti bẹnu àtẹ́ lu ìwà tí Ọbásanjọ́ tó wù lọ́jọ́ náà níbi ayẹyẹ ọ̀hún pẹ̀lú wípé wọ́n ní ó tẹ ojú àwọn orí adé gbogbo tẹ̀ mọ́lẹ̀ ó sì tẹ àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá ó tẹ̀ mọ́lẹ̀ o. ní báyìí àwọn ẹgbẹ́ Afẹ́nifẹ́re ni wọ́n ti wá pa á tí wọ́n sì ti kàn nípa fún olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ láti tọrọ àforíjì lọ́wọ́ gbogbo àwọn orí adé gbogbo pàápàá jù àwọn kábíyèsí tí wọ́n wà níbi ayẹyẹ ọ̀hún bákan náà kó tọrọ àforíjì lọ́wọ́ gbogbo ọmọ Yorùbá pátápátá nílé lóko lẹ́yìn òdì bí bẹ́ẹ̀ kọ́ wípé àwọn ọmọ ẹgbẹ́ Yorùbá nílẹ̀ yìí àti lẹ́yìn òdì ni wọn yóò kọjú ìjà sí Ọbásanjọ́ ọ̀rọ̀ yìí wáyé lánàá níbi ìpàdé kan èyí tí àwọn ẹgbẹ́ Afẹ́nifẹ́re tí wọ́n ṣe nílé olórí ẹgbẹ́ ọ̀hún eyín bàbá olóyè Parúbẹ̀ Fáṣọ̀rántì èyí tí wọ́n ṣe ìpàdé náà nínú ilé náà níbẹ̀ ni wọ́n ti gbé ọ̀rọ̀ ọ̀hún jáde tí wọ́n sì fi tó àwọn akọ̀ròyìn létí bákan náà tí wọ́n fi ránṣẹ́ sí olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ láti tọrọ àforíjì lọ́wọ́ gbogbo àwọn orí adé gbogbo nílẹ̀ Yorùbá àti nílùú Ìṣẹ́yìn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́rùn-ún. lórí ìyanṣẹ́lódì èyí tó jẹ́ wípé àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ń gbáradì láti gùnlé ìyanṣẹ́lódì aláìlọ́jọ́ tí ó mì orílẹ̀-èdè Nàìjíríà tìtìtì bákan náà tó jẹ́ wípé ìyanṣẹ́lódì yìí yóò ṣe àkóbá fún ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà èyí tí wọn yóò gùnlé ní ọjọ́ kẹta nínú oṣù kẹwàá ọdún tá a wà yìí. ẹni tó jẹ́ ààrẹ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ní orílẹ̀-èdè yìí èyí tí Nigeria Labour Congress Comrade Joe Ajaero ló ti sọ̀rọ̀ léde níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan tí wọ́n ṣe fún un lórí iléeṣẹ́ amóhùnmáwòrán kan ní ìpínlẹ̀ Èkó nígbà ló ti sọ di mímọ̀ wípé gbogbo akitiyan láti lè bá ìjọba àpapọ̀ sọ̀rọ̀ àti akitiyan àwọn láti béèrè ohun tí ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ń fẹ́ àti àwọn ọmọ orílẹ̀-èdè yìí wípé pàbó ni ọ̀rọ̀ ń já sí. wọ́n ní bí àwọn ti ń gbìyànjú láti yín àgbàdo sínú apẹ̀rẹ̀ ní ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ni wọ́n dojú apẹ̀rẹ̀ ọ̀hún délẹ̀ tó sì jẹ́ wípé ẹ̀yìn akèrègbè wọn apẹ̀rẹ̀ ni wọ́n yín àgbàdo ọ̀hún sí o. Àjàrò tó sọ̀rọ̀ náà lórí ètò ọ̀hún lásìkò tí wọ́n fi ọ̀rọ̀ wa lẹ́nu wò ibi ọ̀rọ̀ gbédé dúró lórí ìpàdé ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ TUC àti ìjọba àpapọ̀ ló ti sọ di mímọ̀ wípé wọ́n ní iṣẹ́ onípele méje làwọn tẹ́ pẹpẹ rẹ̀ síwájú ìjọba àpapọ̀ láti ìkíní dé ìpele keje èyí tí wọ́n pè ní item 1 to 7. wọ́n ní gbogbo nǹkan wọ̀nyí kò sí nǹkan kan èyí tí ìjọba àpapọ̀ tí ó mú ṣe ń bẹ̀ wọ́n sì ní bí èèrà bá fi ní pégi àmú ẹgbẹ èèrà bẹ́ẹ̀ dànù ni. wọ́n ní bí ìjọba àpapọ̀ bá kọ̀ láti mú ìlérí àti gbogbo ohun tí wọ́n bèrè ṣẹ síwájú ọjọ́ kẹta nínú oṣù kẹwàá àwọn yóò gùnlé ìyanṣẹ́lódì. bẹ́ẹ̀ bá sì gbàgbé àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ yìí ni wọ́n ti sọ fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jù àwọn òṣìṣẹ́ ọba wípé kí wọ́n ra jíjẹ àti mímu sílẹ̀ nítorí pé ìyanṣẹ́lódì ọ̀hún yóò ṣe àkóbá
fún ètò ọrọ̀ ajé lílọ bíbọ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà. Lákòótán, wọ́n ní ọjọ́ kẹta nínú oṣù kẹwàá ó sì dúró bí àwọn ti sọ̀rọ̀ ọ̀hún. Pẹ̀lú ayẹyẹ pọ̀pọ̀ ṣìnṣìn ọjọ́ ìbí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, èyí tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà kéde ọjọ́ ìsinmi gẹ́gẹ́ bí èyí tó wáyé ní àná tí ṣe ọjọ́rú ọjọ́ àánú ọjọ́ Wednesday ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n nínú oṣù kẹsàn-án ọdún tá a wà yìí, èyí tí wọ́n fún gbogbo àwọn òṣìṣẹ́ ọba ní ìsinmi lẹ́nu iṣẹ́ o. Ní báyìí ẹni tó jẹ́ olórí ẹ̀ṣọ́ àwọn aláàbò ní orílẹ̀-èdè Nàìjíríà eyín General Christopher Mustapha Iman ló ti sọ di mímọ̀ o wípé òun lo àǹfààní pọ̀pọ̀ ṣìnṣìn ayẹyẹ ọjọ́ ìbí Ànábì Muhammad tí Mọ̀lúdì Nàbí yìí láti fi gbàdúrà fún orílẹ̀-èdè Nàìjíríà. Bákan náà ó ké sí gbogbo àwọn mùsùlùmí àti mùsùlùmá o ní orílẹ̀-èdè yìí láti fi àdúrà ti orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jù iléeṣẹ́ ológun àwọn àti gbogbo ẹ̀ka ètò ààbò ní ilẹ̀ yìí kí wọ́n fi àdúrà kí wọ́n fi tì wọ́n lẹ́yìn kí wọ́n sì fi àdúrà ja ogun fún àlàáfíà orílẹ̀-èdè Nàìjíríà. Christopher Mustapha tí í ṣe ọ̀gá olórí àwọn ẹ̀ṣọ́ aláàbò ní orílẹ̀-èdè Nàìjíríà èyí ló gbé ọ̀rọ̀ ọ̀hún jáde o. Ó ní bákan náà iléeṣẹ́ ológun orílẹ̀-èdè yìí àti àwọn ẹ̀ṣọ́ aláàbò wọn ní tẹ̀tì láti tẹ̀síwájú lójúnà láti pèsè ààbò tó péye fún gbogbo mùtúmùwà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lórí ẹ̀mí àti dúkìá wọn. Ó ní ṣùgbọ́n ohun tó dáa ń fẹ́ àdúrà, èyí tó kù díẹ̀ káàtó náà ó tún fẹ́ àdúrà o. Ó ní gbogbo àwọn oníjàgídíjàgàn kí wọ́n kọ́ ṣe ìwà rere lára síwájú ẹ̀dá Ànábì Muhammad, kí wọ́n gba àlàáfíà láàyè kí wọ́n sì jẹ́ kí àlàáfíà kó jọba ní orílẹ̀-èdè yìí. Bákan náà kí gbogbo àwọn mùsùlùmí àti mùsùlùmọ́ kí wọ́n gbàdúrà fún àlàáfíà ìlọsíwájú orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n sì fi àdúrà kí wọ́n fi ti ìjọba àpapọ̀ àti iléeṣẹ́ ológun orílẹ̀-èdè Nàìjíríà lẹ́yìn. Ọ̀rọ̀ ọ̀hún tó jẹyọ nínú ọ̀rọ̀ kan tí ẹni tó jẹ́ èyí tó wà ní ẹ̀ka èyí tó ń darí ọ̀rọ̀ ìròyìn àti ìbára ìlú sọ̀rọ̀ tó gbé jáde lórúkọ ọ̀gá àgbà ológun ọ̀hún eyín Brigadier General Tukọ̀ Gùzò èyí tó gbé jáde lánàá lásìkò èyí tí ọ̀gá àgbà olùṣẹ́ aláàbò ọ̀hún tó ń bá ọmọ Nàìjíríà sọ̀rọ̀ tó sì kí wọn fún ti ayẹyẹ ọjọ́ ìbí Ànábì Muhammad. Ọ̀rọ̀ ọ̀hún ló jẹyọ o. Ó ní pẹ̀lú bí ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà ti rí yìí, iléeṣẹ́ ológun ilẹ̀ yìí wọn ní tẹ̀tì wọ́n ṣe ojúṣe wọn láti gba Nàìjíríà kúrò lọ́wọ́ àwọn agbésùmọ̀mí. Ilé-ẹjọ́ májísírèètì kan èyí tó kalẹ̀ sí ìpínlẹ̀ Ondo eyín ní ìjọba ìbílẹ̀ Òdìgbò ní ìpínlẹ̀ Ondo ni wọ́n ti ju arákùnrin kan sínú ẹ̀wọ̀n báyìí wípé kó lọ farapamọ́ síbẹ̀ o, kó máa jẹ kó máa mu kó sì máa dáwẹ́kẹ̀ sí ìjọba lọ́rùn lọ́fẹ̀ẹ́ láìsan kankan. Arákùnrin ọ̀hún èyí tí wọ́n ní ó ń gbìyànjú láti gbẹ̀mí lẹ́nu ara rẹ̀ èyí tó fà á tí wọ́n fi mú un kó tó jẹ́ pé nínú àhámọ́ àwọn ọlọ́pàá èyí tí wọ́n tún fi pamọ́ sí o, ó tún gbìyànjú láti lo oògùn olóró láti fi gbẹ̀mí lẹ́nu ara rẹ̀. Arákùnrin ọ̀hún tí orúkọ rẹ̀ jẹ́ Káyọ̀dé Òjó gẹ́gẹ́ bí wọ́n ti sọ o, wọ́n ní ẹ̀sùn tí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo tí wọ́n mú fún ni wípé wọ́n ló gbìyànjú láti gbẹ̀mí lẹ́nu ara rẹ̀ èyí tó fà á kí àwọn ẹlẹ́yinjú àánú ilẹ̀ yìí kí wọ́n dóòlà láti gba kinní ọ̀hún kí wọ́n sì fún ní àwọn ẹ̀rọ ọ̀hún o, èyí tí wọ́n fi ọ̀rọ̀ ọ̀hún tó àwọn ọlọ́pàá létí kó tó di pé iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ondo wọ́n fi ọwọ́ òfin mú. Wọ́n ní nínú sẹ́ẹ̀lì àwọn ọlọ́pàá tí wọ́n tún fi sí o ló tún lọ gbé òògùn ikú jẹ èyí tó jẹ́ wípé wọ́n tún gbìyànjú láti dóòlà rẹ̀ tí wọ́n sì fún ní nǹkan mu èyí tó fà á kí ara rẹ̀ kó fi yá o kó tó di pé wọ́n taari ẹjọ́ rẹ̀ lọ sí ilé ẹjọ́ májísírèètì. Ẹni tó rojọ́ láti tako Káyọ̀dé Òjó èyí tó fẹ́ gba ẹ̀mí lẹ́nu ara rẹ̀ ọ̀hún eyín ìpẹ́tọ̀ ọlọ́pàá James Usifo ṣe é lálàyé fún adájọ́ ilé ẹjọ́ májísírèètì ọ̀hún D.O. Ògúnfòyè wípé arákùnrin yìí ọ̀daràn pọ́nbélé o eléyìí tó jẹ́ pé ń pọnmọ relé ìwẹ̀ ni. Wọ́n ní inú ilé yìí tí ń gbé o, ó fẹ́ gba ẹ̀mí lẹ́nu ara rẹ̀, wọ́n tún fi sínú àhámọ́ nínú ọgbà ọlọ́pàá, ó tún fẹ́ gba ẹ̀mí lẹ́nu ara rẹ̀. Ní báyìí adájọ́ náà ó wá korò ojú ò sí ìwà tó wù,
ó ní kí wọ́n máa mú lọ sínú ọgbà àhámọ́ èyí tó wà ní Òkìtìpupa kí wọ́n lọ fi pamọ́ síbẹ̀. Wọ́n sì sún ẹjọ́ rẹ̀ sí ọjọ́ 10 oṣù kẹwàá ọdún tá a wà yìí láti tún ẹjọ́ rẹ̀ gbọ́ ní ìgbà tí wọ́n bá dá ẹjọ́ ikú fún un nítorí sàn-án kó kúkú gbabẹ̀ kó máa rí ọ̀run láláìsí wàhálà tí ó kọ lọ́nà nítorí pé òun náà ti ń roko láti lọ sí ọ̀run tẹ́lẹ̀. Lákòótán nínú ìròyìn wa fún tòní, gbajúgbajà ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà akọrin tàkasùfèé ni Ahmed Ọlọ́ládé ò tí gbogbo èèyàn mọ̀ sí Àṣàkẹ́ Ọlọ́ládé mi Àṣàkẹ́ èyí tí wọ́n ti gé etí rẹ̀ lọ́mà tí wá sọ̀rọ̀ jáde o wípé ìdí pàtàkì tóun ṣe fi ijó sílẹ̀ yàtọ̀ sí ìdí orin ó ní kò dúgbò ọ̀rọ̀ owó àti gbogbo nǹkan ti rí o tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí Ọlọ́ládé Àṣàkẹ́ lẹni tó jẹ́ wípé àwọn èèyàn dàmọ̀ pẹ̀lú ijó àrà lẹ́sẹ̀ ní onínàràn o tó sì ní àwọn ikọ̀ tí wọ́n jọ máa ń jó káàkiri orí àpèrè àti ibi ìnáwó tí ó fi mọ́ àwọn ayẹyẹ ńláńlá ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní gbogbo ìgbà tí òun jó yìí ó ní ijó ọ̀hún kò bí ijó dáadáa bí owó sí òun lápò nítorí wípé ijó lásán nìkan làwọn jò àwọn èèyàn ò fi bẹ́ẹ̀ fẹ́ àwọn lówó òun ò sì rówó tó sì jẹ́ wípé ẹnu ti fẹ̀ wàásù kò ká àwọn lẹ́nu mọ́. Ó ní òun wá rò ó lára ẹ̀bùn tí Ọlọ́run tún bo òun ní orin kíkọ wà ó lòun ṣe yàtọ̀ sídìí orin láláìmọ̀ wípé áńgẹ́lì kan lòun jẹ́ láàrin àwọn tí ó máa kọrin ní orílẹ̀-èdè Nàìjíríà àti lágbàlá ayé nítorí wípé ńbẹ̀ gangan ni ògo àti ẹwà Ọlọ́run ló ti bú jáde nínú ayé òun tó sì jẹ́ wípé owó ọ̀hún tóun wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ Ọlọ́run tara orin kíkọ ó gbàbẹ̀ dá òun lóhùn tóun sì ti pẹ̀lú àwọn ènìyàn tó lè jẹ oúnjẹ mẹ́ta lójúmọ́ gẹ́gẹ́ bí Àṣàkẹ́ ṣe fi ọ̀rọ̀ ń léde lásìkò tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò ìdí tó ṣe fi ijó sílẹ̀ yàtọ̀ sídìí orin ó ní kò jù pé kóun lè rí ọwọ́ mu lọ sẹ́nu kí owó kó sì lè ga ní àpò wọn nítorí gọbọi ni. tó ẹ̀yin ará ìròyìn Fẹ́lifẹ́li kò ní jù báyìí lọ láti ìkànnì ayélujára Fẹ́lifẹ́li TV lónìí ti ṣe ọjọ́bọ̀jọ́ tọ́ọ̀sì títí dojúmọ́ ọ̀la tẹ́tùmọ́ láǹfààní láti bá òkúrò ìmí ìpàdé mo gbà á ládùúrà wípé ilé òní ilé wa ọ̀nà nínà wá Fúnmi Adénúgà lẹnu tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín ire àtayọ̀ láti pàdé ẹ ṣeun gan ni o. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.